ẹ̀yin mo kọ́ pé ìrírí ní pé ẹ̀yin jáde láti ẹ̀mí ẹ̀ ò kì í sì jáde nígbà wà ní fẹ́ṣọ̀ Ogun State ṣùgbọ́n bá a sọ region ti àbí náà sí ilé ọmọ ilé ọ̀rọ̀ ilé ìsọ̀lítà ọ̀rọ̀ ilé àbí ìsọ̀lítà first of tẹ́lẹ̀ bàbá ti sọ ìdílé wọn láti gbogbo náà bàbá sọ pé ọ̀rọ̀ ilé ilé ibi kì í ṣe tí ẹ bá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀gá òkú ń ṣe alákòóso nínú ìjọba ènìyàn wọn á sì máa fi fún ẹnikẹ́ni tí ó bá wù ọ́ jẹ́ ogun olúwa. Àmín àmín àmín. Ojú ire Yorùbá sọ ẹgbẹ́ àfi wò ojú ire Yorùbá sọ ẹgbẹ́ àfi wò lẹ́jọ́. Àwíṣẹ́ ẹ jáde ojú ire ọmọ aráyé máa fi wò. Àwíṣẹ́ bàbá. Yorùbá bọ̀ wípé jẹgbẹ́nẹ̀ ní ṣàpọ̀nà ọ̀bẹ̀lẹ́gùn Ọlọ́run kò í jẹgbẹ́nẹ̀. Àmín. Bọ́ọ̀lù bá yọ́nú sí ayé kan yìí kórìíra ẹni. Àwọn kan wá ìyọ́nú àgbà kiri tá làgbà bí kì í ṣọlọ́run bọ́ọ̀lù láti yọ́nú sí sáyé tí kórìíra ẹni ọba àyọ́nú sí agbára nídùúmọ̀ bí ó ṣe ń wù yín ní ọkàn pé àkókò ni àbá olódodo bíbí ti sọ ìgbà ayọ̀ ni yóò já sí. Àṣẹ. Nǹkan tọrọ Ọlọ́run sọ fún àbá olódodo ayọ̀ la já sí. Àmín. Bí ẹ ṣe ń gbèrò ẹ lọ́kàn Ọlọ́run ó fi dé ẹ̀mí. Àmín àmín. Ibi ayọ̀ ni kọ̀rọ̀ yín já sí. Àmín. Àṣẹ ìdùnnú àdúrà lórí ẹ wá gbàdé mi àwọn onílẹ̀ wọ́n gbàdúrà fún. Àmín. Orí ọmọdé ó gbàdúrà fún. Àṣẹ. Orí àgbàlagbà ó gbàdúrà fún. Àṣẹ. Orí ọkùnrin ó gbàdúrà fún. Àṣẹ. Orí obìnrin ó gbàdúrà fún. Àṣẹ. Ọlọ́run ó wà. Àṣẹ. Mo fẹ́ pé ẹ̀yọ̀ ojú sí gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yín wá bí yín wá ṣe wà gbogbo lẹ́ẹ̀kan ní kọ̀rọ̀ Ọlọ́run ọ̀run á sì mú ìdí wa ní agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ bá barrister bí yọ̀ tó gbé yẹn wá mo kí yín o. Bàbá wa pàṣẹ dà bàbá ẹ̀rọ là